هل لك سر عند الله بينك أنت وبين الله هل èyí tí لك a fi صدقات ṣe ìrántí fúnra wa lénìí òun náà ni ọ̀rọ̀ nípa alkibur walgurur. alkiburu walgurur. alkibur kí ni wọ́n tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní èdè Yorùbá? òun náà ni tálẹ́ni tó kú ta ló kù, àwọn ta ló wà mẹ́, tá a mọ̀ sí ìgbéraga. àwọn ta ló kú, àwọn ta ló kù, àwọn ta ló wà mẹ́, eré la sọ̀rọ̀ sí. walgurur, ìtànjẹ, pé kó máa ṣiṣẹ́ kó máa rí pé èyí táwa ṣe yẹn náà ni kò tó sí nǹkan kan mọ́ lẹ́yìn ẹ̀. ìwà dáadáa ni àbí ìwà burúkú ni, eré ẹ̀ la sọ̀rọ̀ sí fúnra wa lénìí. tálẹ́ni tí ń jẹ́ ta ló kú ta ló kù mi ò rí yín, Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀, nítorí pé ó mérítì ẹ̀. gbogbo iṣẹ́ tọ́lọ́run bá ṣe ń tọ́ka sí Ọlọ́run lè sọ bẹ́ẹ̀, ó sì lè hùwà bẹ́ẹ̀, tẹ́nìkan ò lè sọ pé torí kí ló fẹ́ ṣe yìí, torí pé Ọlọ́run mérítì ẹ̀. ó ti yé, ẹ wo sánmà bó ṣe tóbi tó, bó ṣe tó ilẹ̀ tó, bó ti tóbi fẹ̀ tó, àti ìrìnnú ẹ̀dá kan tó ṣerú ẹ̀ láyé, àti gbogbo ohun tó wà nù ẹ̀ pátá Ọlọ́run ló ní. ẹni tó fẹ́ sọ pé ta lẹni tó kú ta ló kù, òun gángan àti ohun tó wà lọ́dọ̀ ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀, ta ló ní? Ọlọ́run ọba ló ní. Ọlọ́run wá yin rẹ̀, ó kí rẹ̀, ó sáré kíkì walahul kibriya'u fis samawati wal ard walahu al-kibriya. Ọlọ́run ní tó bá sọ pé mo tó bó tilẹ̀ òkú kẹni tó, èmi ni mo ní. ẹnìkan gbọ́dọ̀ wẹ̀wẹ̀ pẹ̀lú mi, tó bá wẹ̀wẹ̀ pẹ̀lú mi Ọlọ́run máa ń fìyà fi jẹ. orúkọ yẹn Ọlọ́run lẹ́nìkan ò gbọ́dọ̀ bá òun jẹ, ó kọ̀ kákọ́ mú yẹn dání náà. nígbà àwọn orúkọ kan wà tíyàn kan ò kì í bọ́ lọ́hùn jẹ́, nínú ẹni kí ni alkibriya. Ọlọ́run sáré bẹ́ẹ̀, ó kiri ẹ̀ bẹ́ẹ̀ ń pé èmi ni mo ní, ẹ má bá mi fà, ẹ má bá mi wẹ̀wù ẹ̀, ẹ má bá mi rìnrìn ẹ̀, nítorí pé ohun tí mo ṣe jù bẹ́ẹ̀ lọ ń pé èmi ni ẹ̀dá kan gbọ́dọ̀ dán o. lẹ́fù máa rí pé Yorùbá mẹ́pọ̀ àmọ́ sọ níbo méjì ni àwádé ẹ̀kan yìí jẹ́ bẹ́ẹ̀, gbólóhùn ìgbéraga ni. ǹjẹ́ ìgbéraga kì í ṣe ìròyìn kan tán fi mọ́ ròyìn mùsùlùmí, ká tó wá ní mùmìní, ká tó wá sọ pé olùmọ̀ nínú gbogbo ìmọ̀ náà bó ṣe lè wò kó mọ̀ láyé, pàápàá jùlọ ìmọ̀ al-Qur'an àti ìmọ̀ sunnati Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. nítorí pé ìmọ̀ bíyàn bá ní tán ìfẹ́ máa ń sọ̀yàn dọ̀dẹ̀. ọ̀dẹ̀ ń pé òun mọ̀ nǹkan kan ó sì mọ̀ nǹkan, lẹ́fọ̀mọ̀ ṣáwọn èèyàn kan gbà mí tá bá kọjá débì kan sẹ́ tó bá burú rí yé ni ọmọ ń rọ̀ lẹ́kan ọmọ ń dẹ̀, torí ó mọ̀ nǹkan tó wà nú ẹ̀. ọmọ ń pẹ́ ni tí ń fíràn sóhun tí ń gbá òun létí sẹ́ tóun bá ní kóhun dá sílẹ̀ lẹ̀ kò lè ṣá, tó máa wò bí ọdẹ. ló fi já sí pé ìmọ̀sẹ́ ìmọ̀ ń sọ èèyàn dọ̀dẹ̀ tó sì í ṣọ̀dẹ̀. ọgbọ́n ẹ̀ ló sọ ẹbí bí kí ni ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ sáà jẹ́ kí n dákẹ́. má fi ní bí kí n gbogbo ẹni tó bá jólùmọ̀ láyé sẹ́ gbólóhùn pé mo tó èmi níṣẹ́ ẹ̀rẹ́ inú wa ẹ̀, ṣùgbọ́n ẹni tí kò nímọ̀ àwọn ni máa ń pariwo kọ́lọ́hún kó ṣẹ́nu kọ̀ọ̀kan wá mẹ́. tàbá sọ pé alkibur kisman méjì ló pín sí. ìgbéraga èyí tó wà nínú ẹ̀mí àti èyí tó wà ní gbogbo eríkèéríkèé ara, méjì tó pín sí náà nìyí. ṣé ẹ rí tó bá ti ń bẹ nú ẹ̀mí èèyàn sẹ́, òun ni máa ń taari tìta síta pé fi gbogbo ìwà sí ẹ fi hàn pé òun ní ìgbéraga. ló fi máa jáde nínú ẹnu èèyàn bí kíni, kí ló ń sọ lẹ́nu ọmọ ẹni tó dúró ni, ta ni ẹ ọjọ́ gàdọ̀. ǹjẹ́ ìgbéraga nínú ẹ̀mí la kọ́kọ́ máa ń fọ̀ mọ́ náà? báwo là á máa ń fọ̀ mọ́ gbà? o ní láti fọ̀ mọ́ pẹ̀lú pé kó o máa rántí àwọn ẹnìkan tán ṣe bẹ́ẹ̀ lánàá, níbo ni wọ́n tán sí. nínú wọn ta ni? Abu Jahal, bó ló parí ọ̀rọ̀ ẹ̀ sí.
nínú wọn ni ta ni Firaun mo ló parí ẹ̀ sí Firaun ẹwọ gbólóhùn tó sọ nígbà tí agbára náà tó gùn oyè náà ó gùn Ọlọ́run fi agbára fi ṣí ẹ̀dẹ́ fún arizikì ó fi ṣí ẹ̀dẹ́ fún ó ní tánṣẹ́ ó wá rí rẹ̀ ń pé kí ló túkù ó lè gbéyàn lódìdí kó jù sínú náà kó jù sínú epo pupa tó gbóná ihun tó bá wo ló lè ṣe wà gbà tó fẹ́ parí ẹ̀ fún àwọn èèyàn kí ló sọ ana rabbukumul a'la ń pè mí ni ọba yín tí ń bẹ sánmà tí ń dájọ́ gbogbo ayé tó dájú àlùkìyámà kí ló gùn ìgbéraga àti mẹ́rin kí ló fà á sábà ọlá tọ́lọ́run ṣe fún ó ní pé agbára wà agbára òkú síbi kan náà ní tó ṣe Fìràwọ̀ náà nìyẹn kí ló wá parí ẹ̀ omi tá a mu Ọlọ́run ní kí n parẹ́ kò jẹ́ kankan omi tí mu Ọlọ́run dẹ̀ sí pé omi nǹkan tó pẹ́ nìyẹn ìgbéraga náà wá mu ń tẹ̀lé Mùsá lẹ́yìn Ọlọ́run wá ní omi ni wọ́n fi ń ṣeré ìfihàn kò jẹ́ kankan wọ́n wá rìn lọ dáre méjì omi sọ di ìyẹn lásán ìyẹpẹrẹ ọyẹ ṣe wá ń kígbe pé òun gba ẹni tí Mùsá gbàgbọ́ òun gba òun tọ̀ òun gbọ́ òun dárúkọ Ọlọ́run bọba tó dáa ìgbéraga náà ni lọ́ fi já sí pé tó bá sọ́nkọ́ fẹ́ ṣe ìgbéraga sẹ́ sáré náà tí àwọn ẹni tó fi ṣáájú pé níbo ni wọ́n parí ìgbéraga wọn sí èyí yẹn sẹ́ máa ṣẹ́yàn lápá láti sọ pé èmi ni bó ti lè òkú lọ́lá tó ẹ̀ẹ̀kan ti ṣáájú ẹ̀ kọ́lọ̀n kó fọ́nà fún mẹ́rin kọ̀ọ̀kan wa kí ni nǹkan tí máa ń ṣokùnfà tí yẹn fi máa ṣe ìgbéraga ó pọ̀ ṣùgbọ́n a kà díẹ̀ fọ́ra nínú ẹ̀ ká máa fi ọpọlọ fi bá wa lọ àkọ́kọ́ náà ni kí yẹn ní ọrọ̀ lọ́dọ̀ kò náwó lọ́wọ́ òun náà kó pọ̀ kó a fi ẹ́ lọ́kàn balẹ̀ pé gbogbo ilé tó bá wọ̀ kò sára tó lè dá mẹ́ àmọ́ rántí pé àwọn ilé kan wà tó bá wọ bẹ̀ owó kìí ṣiṣẹ́ tó bá wọ ilé àìsàn kìí ṣiṣẹ́ tọ́lọ́run bá dé tọ́lọ́run bá jókòó síbẹ̀ owó bá wọ bẹ̀ owó náà yóò ṣeré mẹ́ títí yóò fi jáde padà nítorí pé Ọlọ́run bá ń kọ́ òun ló láìsàn ló sì ní owó ẹ mójútó ni a sì mójútó ẹ náwó ni a náwó Ọlọ́run ló wà mẹ́ ǹjẹ́ gbólóhùn tá a máa ń sọ bí gbogbo ohun tó bá ṣe tì ilẹ̀ ló ṣe kí ni yóò gbé ọtọ́rọ̀ ni àṣewò tẹ̀lé ṣe kankan ohun tọ́lọ́run bá ṣe lówó ṣe ohun tọ́lọ́run ò bá ṣe kí ni ó lè ṣe ó lè ṣe ǹjẹ́ àti bí kí ni apá owó kankan ṣùgbọ́n apá Ọlọ́run bá ń kọ́ ó ká gbogbo nǹkan ká máa bẹ́ẹ̀ ní ọpọlọ àbá máa bẹ́ẹ̀ sẹ́ a máa ń pọ́ Ọlọ́run bá náà lè tọ́ lé yẹ kí a gbé ara lé ká gbé sí ipò tó gbé ga pé kò sí nǹkan kan lẹ́yìn ẹ̀ mà ǹjẹ́ owó ńkọ́ wà nù tí ẹ̀ máa ń ní lọ́wọ́ tí ẹ̀ fi máa ṣe ìgbéraga àwa tá a bá ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tó wá burú jù lónìí àtẹni tó lówó àtẹni tí ò lówó gbólóhùn burúkú wà lẹ́nu wa ẹni tó náwó lọ́wọ́ ni òun ń ṣe ìgbéraga ẹni tí ò náwó òun náà ṣe kí ni ń ṣe ìgbéraga ìhun tí wọ́n ń pa mí lérí mẹ́ ni pé tán bá sọ pé olówó tí ń ṣe ìgbéraga gbé kalẹ̀ tálíkà gan tí ń ṣe ìgbéraga tí kí lòun fẹ́ sọ pé ń ṣe òun ní tóun fi ṣe ìgbéraga ìwé èèyàn bẹ́ẹ̀ kí láàpẹ àpè ní ṣàkọjìyà náà ni ó fẹ́ èèyàn bẹ́ẹ̀ nǹkan ẹlẹ́kẹ̀ẹ́gì tí máa ń ṣe okùnfà tí wọ́n fi máa ń ṣe ìgbéraga láyé òun náà ni ipò tí wọ́n wà nípò kò rí pé ipò tó ń wà sẹ́ kò sí ẹnìkan tó báwọn gbébi tó ń gbé wà yẹn sẹ́ gbogbo ohun tó ń bá ṣe àṣegbé kìíní mú míyàn ṣe ìgbéraga gbogbo àwọn tó jẹ́ tó wà lábẹ́ ọ wà ṣe wọn lápá pé ẹnìkan nù ọ̀fẹ́ gbérí gbogbo ohun tó ń bá ṣe kí ni máa mú yàn padà sẹ́yìn bí àwọn nǹkan yìí ni pé wọ́n ti ń pẹ́ ni tó gbé ẹ sípò náà sẹ́yìn ó ju ẹ̀ lọ èèyàn kan yìí dépò fúnra èèyàn o wàláhì ó tí òbílẹ̀ gé èèyàn yóò fi dépò òun kò tó bẹ́ẹ̀ Ọlọ́run ọba ní ó rọ àwọn onítọ̀ òun fún láti gbé sí ipò náà
tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ń kó mọ́ Ọlọ́run ló rọ àwọn onítọ̀hún ló fi dépò náà sẹ́ ó yẹ kó bẹ̀rù Ọlọ́run bá náà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ láwọn tó bá kó sábẹ́. Ó ṣe kí ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ lú wọn fáwọn tó bá kó sábẹ́ lọ́rọ̀ ó fi níyanjú yóò fi níbi táwọn lè fi ọ̀rọ̀ náà fi tì sí. Tẹ́bá wò lónìí láwọn administration gbogbo tá a gbé kalẹ̀ lónìí ẹni pé Allahu musta'an àbíkọ́lọ̀ ń kó ṣàánú. Láwọn ọmọ ìyá wa tí wọ́n wà nípò ńláńlá ọba débẹ̀ sẹ́ ó ṣe bí ẹni tí ó mẹ́ gbéraga ló sun débẹ̀ ọba rẹ̀ náà tẹ̀ ọmọ ń pò gbọ́ faransé o ìmọ̀ sọ faransé kí ló sun débẹ̀ tó sì mọ́ bí kí Ọlọ́run ọba tó lágbára ni òun bóyá ní tó wá bẹ́ẹ̀ yẹn sẹ́ Ọlọ́run dá àmọ́ Ọlọ́run ò dáwọ́ ọmọ ni tó ṣe ohun tó fẹ́ ṣe yóò sọ gbólóhùn nǹkan fún ẹ oníṣòrírí mọ́tò tó kúrò láyé Ọlọ́run dáwọ́ yẹn bẹ́ẹ̀ ó kàn fún bí ẹ̀pẹ̀rẹ̀ fi wọ́n pé yẹn lásán nílé ìbáyìí kí ló sọ ẹ débẹ̀ gbéraga nípa àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí jẹ́ Yorùbá àwa nílé iṣẹ́ Ọlọ́run ló gbé ẹ síbẹ̀ wàláhì kìí ṣe agbára ẹ kìí ṣe ìwé tó mọ̀ kìí ṣe kéwú tó mọ̀ kọ́ ṣùgbọ́n gbà tó débẹ̀ ṣe kí ni jẹ́ kí àwọn mùsùlùmí máa ń gbé mi mùsùlùmí Yorùbá ni mo wà níbí báyìí mo gbéde yín ẹ̀yin náà gbéde tèmi náà ohun tó sì fáwọn ọ̀nà Disney ẹ̀nà sí báwọn ọmọ yẹ tó wọlé kí ni wọ́n ṣe lẹ́ẹ̀kan náà èdè ẹ̀ ní ó fi bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà èdè tọ̀ wọ́n ṣe kí ni wọ́n pèsè ẹgbẹ́ kan ṣùgbọ́n Yorùbá ń kọ́ Yorùbá yẹ yàkúyà nínú gbogbo ìwé tán kà èdè wọn ti yí dànù yọ máa sọ Faransé bí ẹni pé láti inú yẹ ẹ̀ ló ti ń kọ́ ní Faransé kí sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kí ló sún wọn débẹ̀ ìgbéraga ipò òun ló sún tọ̀hún débẹ̀ ǹjẹ́ tá a bá dépò tán sẹ́ ẹran tí ẹni tó wà ń sàlẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú pọ̀lú wọn ọjọ́ kẹrin lẹ́kejì ẹlẹ́kẹta ihun tí máa ń jẹ́ kí yẹn ṣe ìgbéraga láyé náà ni ìmọ̀ ọba mọ̀mọ̀ tán torí rẹ̀ pé òun pa dọ́kítọ́rà òun jẹ́ dọ́kítẹ̀ nínú kankan nínú agronomy àbí nkankan ọjọ́ dọ́kítẹ̀ ní èdè Lárúbáwá máa ń gbéyàn ìwé lásán Allahu Akbar ìwé wọ́n kàn kọ́ sí rí ẹ̀ pé lábájá ó kàwé níbí báyìí wọ́n sì sí ẹ̀ pé dọ́kítọ́rà wà ní lọ́wọ́ sọ ẹ́ dẹni tó mọ èèyàn kan mọ́ àwọn kan yẹ ká máa ṣe lákàyè lórí ẹ̀ tó bá kàwé tó bá dépò yẹpẹrẹ ara ẹ̀ látẹnu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ma tawada'a ahadun lillahi illa rafa'ahu Allah Ànábì ní kò sí olú ẹ̀ láyé tó bá yẹpẹrẹ ara ẹ̀ fọ́ba tó dá tó fi àmì yẹpẹrẹ fi hàn àwọn ẹrúsìn Ọlọ́run láyé bó ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ náà lọ́lọ́run mọ̀ gbégbó ẹ̀dá lọ́dọ̀ Ọlọ́run tí bá ń bẹ láyé wàláhì ẹni àgbéga tí ó bá kó láyé ẹni àgbéga wọ́n mọ̀ rántí ẹ̀ pé lágbájá ọmọ lágbájá ìṣọmọlúàbí ó níwà ìrẹ̀lẹ̀ kìí ṣe ìgbéraga bó ṣe nímọ̀ tó jẹ́ pòfẹ́sẹ̀ ní state tó pòfẹ́sẹ̀ nǹkan báyìí tó kò ṣàkọsíyàn kan rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ṣe ti tóbi kó láyé náà Ọlọ́run dákun jẹ́ kálukì àmọ́ kò dáa fún àmọ́ lágbájá ọmọ lágbájá ìgbéraga ti pọ̀ jù nínú gbólóhùn nínú rìn nínú ìmúra gan kìkìdá ìgbéraga ni àwọn olùfin kan mẹ́fì ròyìn yẹn tóbi kó láyé náà ǹjẹ́ àwọn nǹkan mẹ́ta yẹn kọ́ nínú àwọn nǹkan ńláńlá tí wọ́n ń ṣokùnfà tí a fi ṣe ìgbéraga ni kí wá ní ewu tó wà fún pé kí a máa gbéraga أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أرجو فرعون لك سي أجرين فرعون وما كششون أجرين كان أبو محمد صلى الله عليه وسلم إشارون kọlọ́kọ́ bá kí Ànábì Muhammad tọ́wọ́ bá ní. Àkọ́kọ́ nínú tí ó léwu tó jẹ́ sí pòun ló fi léwu jù nínú ewu tó wà fún pé kí ẹ máa ṣègbéraga láyé tagbọ́lọ̀ wí gbẹ̀yìn òun láwí ṣáájú òun náà ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam
ó ní la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin. Ànábì wa Muhammad, Ànábì ní kò ní wọ àlìjánà, kò ní ṣe kí ni, kò ní wọ àlìjánà. Ẹ̀yin mùsùlùmí ẹ máa gbọ́ o. Ànábì ní kò ní wọ àlìjánà pé gbogbo ẹnikẹ́ni tá a bá fúyé inú ọkàn rẹ̀, ẹgbẹ́ o, fi qalbihi, afúyé inú ọkàn rẹ̀, àwa rí ìgbéraga tó kéré bí ọmọ náà gún báwo ní pé ṣe mọ̀ tá a bá dáná èédú èyí tí máa ń ta ra tí máa ń kó inú ẹ̀ yẹn tí ká fi kéré náà ó ṣe kéré tó yẹn, afúyé inú ẹ̀mí ẹ̀, àwa rí ìgbéraga tó kéré bí kíní ẹ̀nú ẹ̀mí ẹ̀, alábìnrin kò ní wà ní Jánnà sallallahu alayhi wa sallam. Gbàtí Ànábì sọ̀rọ̀ yìí fáwọn sọ̀hábà radiyallahu anhum, ó tóbi lẹ́nu wọn pé ìgbéraga ó dé nìbó yẹn. Àwọn àwọn pé ọkùnrin kan dì láàrín wọn wọ́n Ànábì inna ar-rajula yuhibbu an yakuna thawbahu hasanan wa na'luhu hasanatan. Bí i Ànábì, a máa ń rí náà ọkùnrin gbà míì tí ó mọ òun pé aṣọ tóun fẹ́ wọ̀ kó jẹ́ aṣọ tó dáa, bàtà tóun kó jẹ́ bàtà tó ṣe é wò, ìjọ́mọ̀ ló ábí tàwọn káwọn tó ṣe dáadáa. Àwọn pé síbẹ̀ ń pé kí ẹ wọṣọ tó dáa kó múra jáde dáadáa, bóyá náà ni Ànábì gbà lérò pẹ̀lú pé kí ẹ máa ṣe ìgbéraga ni. Ànábì ní rárá o, ń pé inna Allaha jamilun yuhibbul jamal. Ń pé dájúdájú Ọlọ́run ọba ń kọ́ ọba tó yáyì lọ́lọ́run, Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ń pé kí ẹ máa yáyì ara èèyàn. Ìtumọ̀ rẹ̀ ní pé kí ni mọ́rin ìṣìyàn mọ́. Àríkò a mọ̀ sọ pé ẹ̀sìn náà la gbóyé débẹ̀, zúúdù ni gbogbo aṣọ oníkálẹ́yìn, ó sì náwó tó fi ra gọ́sára. Ó wà ní òun ráyé sá ní ayé òun rí sá, òun rí ọlá lórí ló ń sábọ́lá, ó ti ń jẹ́ rẹ̀ yíyà lásán. Èyí ni ìtì ń bẹ́ kí ẹ máa ráyé sá, ìmọ̀ fìyà jẹra ẹni, ìmọ̀ pera ní lórúkọ tọ́lọ́run pè é náà ní gbogbo eré ẹ̀. Gbogbo aṣọ tí ò sí kan ló máa wọ̀ káàkiri, aṣọ pọn lọ́rùn gbóhùn sáfáyé, ayé ò ló ń sá fún gbágbádá kó jáde kó wọ́n kan tó lọ́kàn rí ẹgbẹ́ yẹn ní pàtó lóhun kẹ́ ra mọ́tò tó tọ̀, Ọlọ́run gbé fún ẹ gbádùn láyé, kò gbádùn sáré, gbádùn bàbá kìyàmá. Ọlọ́run kò fún ẹ lásán, jẹ́ kán rí láre ń bí kí ni Ọlọ́run kẹ́ ẹ̀. Ń tánàbí ń sọ fún ẹ nìyẹn bí kí ni ẹni tọ́lọ́run bá fún lárízìkì kó fi hàn pọ́lọ́run fún lárízìkì, kó wọ aṣọ tó dáa, kó wọ fìlà tó dáa, aṣọ náà kó má jẹ́ aṣọ tó dọ̀tí, kó má jẹ́ aṣọ tó ká. Ìrùngbọ̀n gan kó bá ní ìrùngbọ̀n jẹ́ kí ìrùngbọ̀n wùyàn. Ọmọ fi gbogbo ẹlẹ́ ń kó sáfáyé wá ta kókó gíjàgíjà túnṣe dáadáa kó ń bí sáfáyé ni kẹ́kẹ́ ìjẹ́ bẹ̀. Kì í wá ṣe ń pé àgbọ́yé sódì fáwọn obìnrin ni wípé ká máa múra fi gbogbo ara lẹ̀ lọ̀ṣọ́ eré ibú lélẹ̀ ọ̀hún. Ànábì ọ̀rọ̀ wa ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin ọ̀hún. Kò sì sínú ọ̀ṣọ́ fọ́kùnrin pé kó wá wọṣọ náà kó máa wá wọ́lẹ̀ àpànìyẹ. Èyí tí ń wọ́lẹ̀ yẹn àwọn ẹ̀kan ló ní. Ìwọ́n ti mú táwọn ẹ̀kan mọ́ títì yẹn. Bọ́lọ́run ṣe pé ọ̀rọ̀ ayé nìyẹn, kó wá mọ wọṣọ kó máa wọ́lẹ̀. Kó tó wá náwọn ẹ̀kan tó ti mọ kwáṣọ yẹn lẹ́yìn lọ́tọ̀. Eré ibú lélẹ̀ yẹn, ọ̀yí chàfà gidi. Ẹ̀rí kì í ṣọlá. Báwọn ẹ̀kan ti ń kwáṣọ fún ọ̀tọ̀ làwọn ilé yẹn wà. Àti ọ̀nà òòrùn yín wọ́lẹ̀lẹ̀ wá ń kó fún ẹlẹ́yìn onígbọ̀ ọ̀la ní Ọlọ́run bá kẹ́yàn fàámàbí ní mọ́tò rọ́bì ká fàádì ibẹ̀ ẹ̀kọ́. Ràn ní òdìdí wọn bí tí Ànábì ní káṣọ ọkùnrin kó dé má kọjá àlà. Aṣọ ọkùnrin yìí kọjá kùkùsẹ̀. Tó bá ti ń kọjá ẹ̀, òun fi iná fi irun mú. Ọlọ́mọdé wọ̀ ní súnà tí Ànábì wa Muhammad. Ànábì wa ní ohun tí a mọ̀ sí ìgbéraga tó ń sọ fún yín. Òun náà ní kí ni batarul haqq. Gbé kan sọ òdodo fún yẹn pẹ́ lábájá Ọlọ́run sọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kò ní wá owó tó ń ṣe owó tó bá ìgbéró ló wáyé. Tí bá la gbé ìyá tẹ̀ wálé ọkọ̀, ó tún sọ̀rọ̀ fáwọn lẹ́nu. Ewu tó gbé àgbè dání, ò lẹ́kọ̀ọ́. Ìyẹn gangan náà pè ní ìgbéraga. Kò rú lóko kọ́ sílẹ̀ kó wọn gbà. Wa ghamtun nas. Kò máa fojú fi yẹpẹrẹ àwọn èèyàn láwùjọ pé àwọn ọ̀gá ló wà mẹ́ẹ̀. Ìwọ̀n táwa bá sọ àṣẹ́gun ẹnìkan ò lè yẹ̀wò man ant tani wọ́. Wọ́n tán pè ní ìgbéraga ni. Ànábì Muhammad sallam ó ṣàlàyé fáwọn sàhábà nínú Ọlọ́run. Jẹ́ gbogbo àwọn ta níwà bẹ́ẹ̀ lọ kàjá ọkọ̀ nínú ẹ̀. Tẹ́ bá pín Ọlọ́run sọ Ànábì Muhammad
sallallahu alaihi wasallam lẹ́nu àwọn ẹni tó yẹ kí wọ́n sọ ẹ gbà tapátapá látọkàn tẹsẹ̀tẹsẹ̀ yín tí kankan gbọ́dọ̀ yẹ kọ́kọ́ gbà gbọ́ náà bó bá tẹ̀ tí lò mọ̀ ń kó òfin ọlọ́run bá ní ò tí lò ó àmọ́ ń gbà nú ẹ̀mí ẹ̀mí kíni ohun tó ń gbọ́ yìí báyìí sẹ́ òfin ọlọ́run bá náà fi bá wọn sọ̀rọ̀ ó ti kò wá bẹ ọlọ́run kọ́lọ́run kọ́kọ́ ẹ má ṣe kó ní àfikẹ́ lára ẹ̀ làwọn súnà tí a kà fúnra wa lọ àwọn súnà mi tó wà lẹ́yìn ẹ̀ta àti dédé àpàdà ṣìwò fúnra wa insha Allah ta'ala gbogbo àwọn nǹkan yẹn kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ tó bá sọ fún òun tẹ̀lé ńkọ́ onítọ̀hún kí lápè onígbéraga láàrin yẹn níbi ń tọ́ka sí pé ó rí ń gbà mí ẹni tí ò tú ẹ nínú ìmọ̀ yóò padà kú ẹ nímọ̀ tó bá ní ìgbéraga ò ní gbà lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ náà ọmọ tá nǹkan kéwú tó bá pè nǹkan mí jáde sẹ́ ìwọ́n mọ rí mẹ́mí ẹ̀mí bó ṣe pín yẹn sẹ́ ó wà normal bíi titi ẹ̀ náà ó gbà lọ́dọ̀ ẹ̀ àwọn mi fẹ́ gbà wọ́n àwọn pọ̀ ẹ̀sẹ̀ ní university tó máa ń nímọ̀ débi kan sẹ́ táǹkì àwọn ẹ̀sìn sí gbà mí ọmọ ṣọ́ àwọn ọmọ ni ọmọ mi parí gan ọ̀nà tó mọ̀ mímọ́ ń gbà fi ṣe ẹ̀sìn gbà mí pọ̀ ẹ̀sẹ̀ òmùlẹ̀ kan náà èyí tó ṣe tó dárí fún títí ẹ̀ kọ̀fẹ́sọ̀ méjì ni bí tó gbà ní kó gbà lá ọlọ́run bá ṣí wa lọ́pọlọ ju ẹnìkan lọ tí gbéraga bá ń bẹnu ẹ̀mí ó ṣe kí ni ọ̀nà ọ̀rá mi gbà ló fi tọ́ka sí ń pé tó bá rán ọmọ rẹ sí lọlé kí ń gbé kọ́lọ̀ kí ó wá ó wá dé ó ní pàpà rùkú yẹn bẹ́ẹ̀ ṣe lọ wọn yìí lọ bẹ́ẹ̀ báyìí báyìí ni kí ló ṣe ó gbà lọ́dọ̀ ẹ̀ àwa gbọ́dọ̀ ṣe jẹ́ kó rí bẹ́ẹ̀ gbà àwọn àfáànà kọ́ wa lé kí wọ́n fẹ́ lọ rùkú bẹ́ẹ̀ ṣe ga èèyàn wọ̀nyí gẹ̀yìn bẹ́ẹ̀ èyí náà máa wà plan àlọ́ òsàn sàlámù alaykum báwọn lè ké sí ọmọdé lè sọ nǹkan báyìí bẹ́ẹ̀ ni wọn bá a ṣe kọ́ wọn ní bá a ṣe nùtírà láti ẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam هذا هو الحق bó ti yẹ kí yẹn wà láyé nìyẹn àmọ́ pé ìwé ń dákẹ́ èmi ni mo bí ẹ kí ló ń sọ lẹ́nu ìhun tá a ti ń kí tó fẹ́ yẹ ọmọ wa fẹ́ kọ́ yé tèmi bí ọ̀rọ̀ ọ̀hún lónìí ọ̀pọ̀ ọ̀nù gbèsè àyàbí kò pọ̀ ní máa ń gún ọ̀pọ̀lọpọ̀ wa á fògbó tiẹ̀rẹ̀ ọmọ yẹn tó sì já sí pé ọmọ tó lọ ní ìwọ náà gangan mọ̀ ọ́n nígbà wọn ò kéwú débi kan ọmọ náà kéwú jù ú lọ ó tó kọ́ ohun tó gbé wá kí ló ṣe yẹn ń kọ́ ìgbéraga ló wà nínú ẹ̀mí ẹ̀ òun ni máa ń kó àwọn ọkùnrin gbà míì lérí àwọn ìyàwó tó máa fẹ́ sílé ọkàn dédé ni onígbé ìyàwó tòun da hijab borí dáadáa kí ló kó ọbí zanbítọ́ wọlé pé rí òfin ọlọ́run ni òfin ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá má jẹ́ kí tó rí máa ń tí n bá rí lọ́rùn ẹ̀ ihun tó rí láyé rí ó rí kó tó dé hijab ọ̀hún lọ gbàṣẹ lọ́dọ̀ mi náà inna lillahi wa inna ilayhi raji'un táni wọ́n sọ ń pọ́ ọlọ́run ọba òfin ọlọ́run ni òfin ànábì ni ọba tó dá ẹ tí fún ẹjẹ tí fún ẹmu tí ń rí ẹ sí ó sọ ẹ́ dìyàn ó wá ní àṣẹ ti tòun náà kọ́kọ́ gbà náà àmì eré bú ni o ọlọ́run máa jẹ́ ó kán kó sọ́dọ̀ wa ìgbéraga ló sún ẹ débẹ̀ ọlọ́run kẹ́ ẹ ni ò mọ̀ kẹ́ ọlọ́run ti pàṣẹ kalẹ̀ ó wá sọ ń pàṣẹ tòun ló débẹ̀ náà káṣẹ náà tó wá sí ìmúṣẹ wọ́n tó dán rẹ̀ wò máa gbà tapátapá kò kọ́yàwó ẹlẹ́kọ̀ọ́ bí kíni fèyí fi kún lẹ́ni tí wọ́n rẹ̀ fọlọ́run ọba náà pé kò sọ́nà tọ́lọ́run lè bàbí mú un. ẹlẹ́kejì tá a fi parí ẹ̀ nínú ìyà tí ó máa jẹ́ ti àwọn ẹni tó bá ní ìgbéraga láyé ọlọ́run ní gbogbo àwọn tó ní ìgbéraga láyé pátá ọ̀rọ̀ Al-Qur'an ọ̀tọ̀rọ̀ ànábì wọn ní gbọ́ yé láyé àti láyé òun kọ́ di ọkàn wọn kó mẹ́wọ̀n ní gbọ́ yé ẹni tí ò gbọ́dọ̀ ọlọ́run yé kí ló kàn yóò jẹ ìyà fi kó láyé ọlọ́run ní sa'asrifu an ayati alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq wa in yaraw kulla ayatin la yu'minu biha ọlọ́run ní èmi ọlọ́run ọba ń kọ́ di ọkàn wọn kó ní bí ọ̀rọ̀ èmi ọlọ́run ọba wọn ní gbọ́ yé láyé àti láyé pé bá ṣàkóso ayé Al-Qur'an tẹ ṣàlàyé fún gbogbo ọ̀nà ń gbé báyìí ní báyìí kọ́ wà láyọ̀ kí wọ́n nígbà wọlé ọlọ́run ní wa in yaraw sabila rushd la yattakhidhuhu sabila tamari ọ̀nà ń pọ́nà tààrà ní tó sí wà láyé wọn ní mú gẹ́gẹ́ bí ọ̀nà òun náà pọ̀ sí ọkàn wọn kọ̀ pátá ń pa wọn fẹ́ gbàgbé kọjá wa in yaraw sabila al-ghayy yattakhidhuhu sabila tamari ọ̀nà ń pọ́nà nù ní wọ́n pàtàkì ní wọ́n dùn sí pé èhè ọ̀nà ní ṣètọ́n ti lákalẹ̀ fún wọn nínú àwọn ìyà tí ó mọ̀ bá wọn nìyẹn láwọn tó bá ní ìgbéraga láyé ǹjẹ́ èyí tó bá kéré jù nínú ìgbéraga tó bá wà nínú ẹ̀mí nìkan ẹ̀ka tó dànù síbi kan sábà àwọn kẹta ṣàlàyé fúnra wa nísìnyí gẹ́gẹ́ bí ewu tó wà nínú ẹ̀ fún wa ní ayé àtàkìyàmà abẹ́ ọlọ́run ọba àlekè ọlá ọba aláàánú jùlọ gbogbo àwọn ìwà tọ́lọ́run ká yí báyìí tó jẹ́ ìwà burúkú tí yàn gbọ́dọ̀ ní lọ́wọ́
àti pé kó nu ọkàn èèyàn ọlọ́run ló ní ọlọ́run kó nu gbèsè ayé ẹnì kọ̀ọ̀kan wa kó nu ìrìn wa kó nu ìṣesí wa ìgbéraga bẹ nù rìn tí ẹlòmíì mọ rìn nǹkan tó ń ṣe o ẹni tí ìka ẹ̀ tí ẹsẹ̀ ti ṣẹ́ ibi ṣe ìgbéraga ní òun ó mọ̀ fẹ̀gbẹ́ fi rìn inú ìṣesí ẹ̀ nìyẹn ọlọ́run kó nu gbèsè ayé wọn àwa tí a ní ọlọ́run mọ́jọ bọ́ sínú gbèsè ayé wa abẹ́ ọlọ́run ọba àdékẹ́ọ́lá ìsìláàmù la wá ṣe láyé ọlọ́run jẹ́ àdìsí bó ṣe yí àti bó ṣe tọ́ ká gbọ́ bèbè kúrò láyé náà ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله